ẹ ṣáà máa wò mo kí olórí lẹ́ẹ̀kan sí àwọn tá a bá perform ká. ọ̀run mi lára wá o kí wọ́n pè é o ẹ̀ lọ o lékeleke o ó wà dá. ọmọdé òṣèré olóyọjú o tí fọyọ mi bá gbà ń ayé ẹni mọ wà pariwo wà ní ẹ̀pọ̀ ọdún yẹlẹ. mo kí olórí lẹ́ẹ̀kan sí ẹni tó prime minister àrólé òdo ẹ̀wẹ̀ afúnyísàsẹ́kọ̀ọ́ àwọn ní ọjọ́ òní fún bí àṣìbọ̀ fún àṣìbọ̀ Ifáyọmí ọba ìlú Dọ̀gbọ̀dọ̀ Ọ̀rúnmìlà tó olóòtọ́ bàbá ìtìjọ ọmọ àti tèmi mímú àpèsè àbọ̀dé. wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń ṣẹlẹ̀. Eriwo ẹ̀yà eriwo ẹ̀yà olùbẹ́ẹ̀ni o eriwo ya àwòdì ẹ̀gbá eriwo ya àwòdì ìjẹ̀jà o àyàgbó àyàtọ̀ ló dá mọ́ níbi bẹ̀rù pẹ́ yorùbá dé eriwo ya lóní àsìn. Mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kọ́ fún mi aṣọ tó ń lọ́wọ́ aṣọ tó ń fún aṣọ gbogbo lọ́wọ́ aṣọ gbogbo rẹ̀ nínú àkàrà òkè kọ́ni àná sí pápá ìjọba ọdún jẹ ọdún yà sùn àmì lè lọ ọmọ wa balẹ̀ ayáde wá. Ìbánidó kólójì kò ní lágbóńdé fún ibùdó kólójì kò ní lágbóńdé fún ibùdó kólójì kò ní gbà ṣẹ̀kẹ̀rẹ̀ fún àrùn kólójì kò ní gbà ṣẹ̀kẹ̀rẹ̀ fún àrùn ìṣọ̀dà nílágbó kọ̀ǹgá kan gbó ìṣọ̀dà nílágbó kọ̀ǹgá kan gbó adúlá fún ọ̀rùn nílà wọ́n tọ́ olùbáwọn ṣàmọ́dún ọ̀run là ní irọ́ ni wọ́n pa ó ní èké ni wọ́n ń ṣe ó ní kékeré ẹyẹlé ó ní àtàgbàlagbà ẹyẹlé ó ní bákan náà ni wọ́n ṣe jẹ́ ń lò gbà ó ní ìlà àtọmọdé ìlàjọba ṣàmọ́dún ó ní iṣẹ́ kì í ṣe owó kó má lè náwó ìyá kì í lówó báyọ̀ nì ìyá aṣojú ìmọ̀tún ilẹ̀ ní tọ́mọtọ́mọ bájẹ́ aṣojú ìmọ̀tún ilẹ̀ ní tọ́mọ wọn kí bàbá wa ọ̀rọ̀ ìṣà aṣọ ọ̀pọ̀lọpọ̀ ní láyé o kókó máa lówó kì í kú léwu wọn dẹ́ka aṣọ wọn ó rí tẹ bàbá wọn kò ní bàjẹ́ aṣọ wọn àbá báyìí ṣàlọ́jọ́ bí wọn ìkọ́ ìfẹ́lẹ́ ìṣẹ́gun ìfáyé o aṣọ wọn máa tóbi báyìí o aṣọ wọn lójúmọ́ wọn mọ orílẹ̀ ilé ojúmọ́ wọn rí ilé òfin
àfìfì ìdíje ni mo níwà níwà tó bá dọ̀gbọ̀n lọ́sùn tí a tó wọlé tó bí wá ajá fọlọ́ṣà sóde àpèrè orí ìlànà òní orí olùdókòfìlà tó dá orí ìlànà òní orí ẹgbẹ́ sẹ́wọ́nà kó omi yọ orí àwọ̀ wà lànà fáwọ̀ agbára Olódùmarè ọba tó dájọ́ orí wà lànà rẹ̀ fún àṣẹ ẹ̀dá wa òní gbàgbọ́ àṣẹ ìgbà àṣẹ lágbára aṣọ́jọ́ ọmọ ọ̀hún àṣẹ káàkiri ọ̀rọ̀ ọ̀hún àwọn tá a bá perform ká. wọ́n ní ilé tuntun wọ́n ní owó fa ọ̀gbọ́n rẹ̀ pé wọ́n máa ń tọ̀gbọ̀ lọ́jọ́ wọ́n ní bí ọ̀ṣun àbọ̀dé tán má ṣe tiẹ̀ rọ̀ ọ̀làníwájú ẹni tí ò ṣe bí ọ̀nà lóyìnbó kò lè ṣe bí àdébọ̀ ọ̀rọ̀ lọ́jà ọba.
Ladies and gentlemen, welcome on stage a big Nigerian actor, Odunlade Adekola Ifeanyi Olatewo. Ẹ̀wọ̀n mi ìwọ́n tó gbogbo wọn bí o láǹfààní láti wọ bíbá mi ṣára láti ẹ̀wọ̀n. Kò ní bàjẹ́ fún yín dání àti wọ́n mi. Ẹ̀wọ̀n mi ọdún ni ọ̀ lọ́sọ̀ ọkùnrin mẹ́ta tó jẹ́ lọ́wọ́ ọkùnrin ẹgbẹ́. Ladies and gentlemen, my name is Elege. Thank you very much. God bless everybody. God bless you too.